Lagbo Oselu, Jare Ayo-Martins lórúkọ tèmi, mo kí n káàbọ̀. Iléeṣẹ́ Unique FM 103.1 àti Freedom Television Channel 34 UHF. Ẹ̀yin bá sì ń wò wá lórí ẹ̀rọ ayélujára yẹn Facebook ẹ bá wa ń bẹ̀ náà. Lórí ẹ̀rọ ayélujára YouTube à ń bẹ̀ náà káàkiri àgbáyé. Ẹ sì máa bá ètò yìí bọ̀ bá a ṣe ń lọ. Àlejò wa ti gorí àtẹ àní dènà pẹnu nítorí pé ó tiẹ̀ ti ṣe wá sí ká tó bẹ̀rẹ̀ àní dènà pẹnu. Àlejò wa yìí Òdú ni wọ́n nípínlẹ̀ Ọ̀ṣun, wọn kì í ṣàìmọ̀ fólóko. Òdú pàápàá ni wọ́n nílẹ̀ Yorùbá nítorí pé ọmọ bíbí ìlú Ìlá Ọ̀ràngún ni wọ́n. Ìlá Ọ̀ràngún ọmọ Ògbóyè. Mi ò fi bẹ́ẹ̀ da púpọ̀ nú oríkì ṣùgbọ́n ẹnu oníkọ̀ láti gbọ́ pọ̀ òun ju gbogbo ẹ̀ lọ. Àwọn ni nígbà kan wọ́n jẹ́ igbákejì alága ti African People's Alliance, wọ́n sì tún díje gẹ́gẹ́ bí igbákejì ààrẹ. Ẹ̀yin ni alága alága ni wọ́n wá díje gẹ́gẹ́ bí igbákejì ààrẹ fún nínú ẹgbẹ́ African People's Alliance. Bákan náà àwọn ni alága àkọ́kọ́ ti Interparty Advisory Council, ìyẹn àwọn ẹgbẹ́ tí ó ń gba ìjọba tí ń bẹ mọ̀ràn. Àti INEC àjọ tí ń ṣe ètò àtàjọ tó ń ṣe ètò ìbò. Nígbà kan ní pé wọ́n jẹ́ alága Alliance of Collaborative Political Parties, àwọn ẹgbẹ́ tó ń bájọba ò ní ṣe. Tá a jọ gbéjọba ò ní débẹ̀ kí ṣe pé ń bá a ṣe látàyè Arẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ tá Arẹ́gbẹ́ fi débẹ̀ tá a lóyún lọ́la lọ. Àwa náà la tún wà pẹ̀lú gómìnà Oyètọ́lá tó wà mẹ́rin. Mo kí n káàbọ̀ alàgbà Aderemi. Ọmọọba nọ́tàlàgbà. Ẹ má bínú. Ọmọọba Aderemi Adésọjí Aderemi Adédàpọ̀ Adétidórí oyè Adeleke Ekele Masilo. Orúkọ ọba bíi mẹ́ta ni ẹ̀yin nìkan ń jẹ́. Adésọjí Aderemi Adeleke. Ṣé kí ló dé tẹ̀ kúkú dupò ọba tẹ fi ń wà ní òṣèlú? Wọ́n ìdù Ọlọ́run níyan ọba. Ìbí mi bórúkọ yẹn ti kọ̀ báwọn. Orúkọ bàbá mi sọ mí lórúkọ Adésọjí Aderemi, bàbá mi kábíyèsí síjú Adésọjí Aderemi tadé ní káwò Titus Òjó ṣàǹkó bàbá tó ń jòjò abàmì ẹni bàbá ìyẹn bàbá Adésọjí Aderemi ni o. Ẹ sì wo gbogbo àsìkò wọn bó ṣe rọrùn tó nílùú Ilé Ifẹ̀. Bàbá mi ló wá bá wọn náà sọ ń fẹ̀. Inú mi dùn pé bàbá mi àti bàbá yín nífẹ̀ẹ́ bàbá Martins lẹ́lẹ́yẹlé wọ́n tó ṣe gbé Awólọ́wọ̀ ni. Kì í tọ́ lára ọmọ ọba káwákù dànsákì àwọn aṣọ tẹ́ ẹ máa ń wọ̀ ipa gbà á ṣé tòṣèlú ni àbí tọmọ ọba. Tìbílẹ̀ Yorùbá tó Oòduà gangan ni dàńdóńgó ni. Ó kọjá àbínúdá. Tó tẹ́ bá ṣe ń jọ darapọ̀ mọ́ wa Lagbo Oselu rèé a máa sọ̀rọ̀ òṣèlú fún nǹkan bí ogún ìṣẹ́jú jù bẹ́ẹ̀ lọ. A máa bá bàbá wa ọmọ ọba Masilo sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wo òṣèlú ẹjẹ́ kọ́kọ́ ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ́ òṣèlú ilé ìyẹn ìpínlẹ̀ Ọ̀ṣun tá a bára wa sínú yín dùn síjọba. Anyway, mo kí atọ́kùn, mo dẹ̀ kí iléeṣẹ́ yín, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo tún wá kí gbogbo àmọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ kú gbogbo àìsàn tí ń jà yìí. Ọlọ́run ní jẹ́ ká bá àìsàn yìí lọ, àìsàn COVID-19 ọ̀nà á dúró tì á. Mo gba ìmọ̀ràn tó níyàn lákọ́kọ́ kí gbogbo wa pátápátá ká tẹ̀lé òfin tó rọ̀ mọ́ ọ̀rọ̀ COVID-19. Ọlọ́run ní jáde wà ní àrùn torí pé bárùn bá dé ẹ̀rí fáwọn olówó gan ní kú jù àwọn ní mú. Ọlọ́run ní wájú mú wọn mọ́. Ọlọ́run sì jọ máa tálákà náà káwa náà bá lè di ọlọ́rọ̀. Lórí ọ̀rọ̀ òṣèlú tí ẹ béèrè lórí ìjọba yìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún wa ní irú gómìnà yìí. Màá dẹ̀ sọ díẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ ni ẹ̀kọ́ béèyàn ṣe máa ń dojú tòfò torófò ní àìsàn ìgbé wá o. Béèyàn ṣe máa ń ní àjẹtẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí máa ń ní ètò fún wàhálà tó ń bọ̀. Ẹ rí i pé 332 wards la ní nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n dẹ̀ make sure pé
wọ́n rí pé gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan kò sí wọ́ọ̀dù tẹ́ dé èyí tí wọn ò tí ì parí iṣẹ́ ẹbẹ̀ níbi ilé ìwòsàn alábọ́dé tó ilẹ̀ alàgbà wọ́n ti fẹ́ parí ẹ̀ tẹ́ bá wo gbogbo lẹ́sà ní ìsìn ibi tí wọn ò tí ì parí tàbí tí wọn ò tí ì ṣe kékeré ni bẹ́ẹ̀ náà ní nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ sì dé fẹ̀tẹ́yìn gan ti wà níbi ojúmọ́ ti gbé wá káàkiri ni so fún yẹn náà wọ́n kọ́ fún wa ní ìfọ̀kànbalẹ̀ ìnínú ìkejì ẹ rí i pé látàyè ọ̀gbẹ́ni ọ̀gá mi Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ni wàhálà ò ti sí nínú òṣèlú pé à ń fi ìmọ̀ léni lónìí à ń fi àdá léni lọ́la à ń ṣe Ọlọ́run sì ṣe ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá náà tún bímọ tó dáa ó tún bí dókítà ọmọ imam táfẹ́sìn kọ́tẹ́sìn dọ́là Isaac Adégbóyèga Oyètọ́lá ó tún gbé yé bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ di pé kò sí wàhálà náà tí àlàáfíà bá ti wà ọrọ̀ ajé ó dáa COVID-19 ní tí ìbáṣọ ọ̀nà bá ti jù báyìí lọ. ẹgbẹ́ alátakò ló yẹ kẹ́ ẹ wà ọmọọba Màṣílò mo tún gbàjọba ṣe ọ̀pọ̀lọpọ̀ àti. mo wà nú ẹni tó tako ẹgbẹ́ mi gbà Justice Party ni àti àwọn ọ̀gá mi méjì torí àwọn méjì sí ní ọ̀mí ń bẹ̀ Alhaji Sule Alao àwọn ló lead wa ACP wáìdì kì í sọ ọ̀gá mi náà òṣèlú o but ó ṣalága ṣáájú mi nínú àjọ yẹn sọ ọ̀gá mi náà níbẹ̀. ó mà wò gbé Màṣílò ti gbowó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ ìjọba bóyá ẹnu owó kan tẹ̀ ń gbà lóṣooṣù lọ́wọ́ ìjọba. mò ń bọ̀ lórí yẹn ṣe so kémi náà tó wá di alága àjọ lóyin lọ́lá lọ ni o ṣùgbọ́n a rí i pé ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ ó ń bọ̀ wá kó a máa ṣe máa pín bí ẹ̀tọ́ ṣe máa tẹ àwọn tí ò ní nǹkan kan tó jọ máa lù ní nǹkan ó sì ṣe bẹ́ẹ̀ ẹ wo títì tó yọkù lòlù ohun tó sì fi ilẹ̀ náà ni gómìnà náà tó ń ṣe so àlè tako gómìnà tó bá ṣe dáadáa àlè tako ìjọba tó bá ṣe dáadáa àwọn ọ̀gbẹ́ni Rauf Adésọjí mo máa ń wọ̀n lójú lórí nǹkan báyìí láàrin mi àti wọn ni pé ilé ó kù díẹ̀ káàtó wọ́n sì máa ń gbàmọ̀ràn wọ́n ní wọ́n gbàmọ̀ràn tèmi ẹni náà sì ní wọ́n máa gba ìmọ̀ràn mi dáadáa ló wá di pé lórí pé bóyá mo ti gba nǹkan lọ́wọ́ ìjọba ọdún kẹwàá ní mi ti ìgbàpò ṣé prince farm odò gan lè mọ́ ti ìgbàpò kó dúró bí mo ṣe dúró yìí mo bá mi gbà gbogbo wa ipò tán bá fún mi mo challenge gómìnà Gbóyèga Oyètọ́lá ipò tó bá fún mi kó aṣọ mo challenge ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá owó ìrọ̀rùn àfàdésọjọ́ ipò tó bá fún mi kó aṣọ àwọn kókó wà tó dùpò lọ ọmọọba Màṣílò bíbí rẹ ò ṣe é fowó rà àwọn kókó wà tó dùpò lọ ìbí tó bí àwa òní tá à ń ṣe kọ́run sáà ti dáa àwọn kókó wà tó dùpò lọ. gómìnà mi ń bọ̀ mò ń bọ̀ wá kí yín lọ́la ọ̀rọ̀ kó wà tá a sọ tẹ́ ẹ bá nìkan gbé kínní àgbèsè yín mọ́tò fún ọ báwọn èèyàn ṣe rò bóyá wọ́n ṣe òṣèlú Ghana must go envelope kéékèèké kágbèsè yín mọ́tò bóyá yẹn dùn ju pò lọ lẹ́ẹ̀ fi gbàpò àbí. ẹ ṣe gbogbo pa tí mo kó nígbà tá a wà ní tá a fi ń ṣe tààrẹ́gbẹ́ níjọ́ àwa méjì ló kù tí wọn ò fún nípò wọ́n sì nìkan fún mi nípò hospital management board náà fún mi ọ̀gbẹ́ni Rauf ó sáyìn kìíní yẹn top match mẹ́ta ni aláwọ̀kọ́ ó sáyìn yẹn ẹlẹ́ẹ̀kejì orúkọ ẹlẹ́ẹ̀kẹta ni tèmi wà láìtàlá ìṣúná ìbílẹ̀ sílá wa torí pé ibi táwọn táǹsẹ̀tàn fi mí sí ni òde sáyìn yẹn o kò sáyìn gbogbo kìíní yẹn mo pẹ̀nsọ́ àmọ́ ó dùn máa gbọ́n kan tí mo ń sọ yìí àwọn leaders nínú ẹgbẹ́ òṣèlú wọ́n máa gbọ́n kan tí mo ń sọ yìí former chairman lọ́wọ́ yóò máa gbọ́n tí mo ń sọ yìí wọn ò sáyìn yẹn o wọ́n ní ká fi mí ṣe member hospital management board èmi kọ́ dayé àtúnwá Màṣílò mọ́ ni ẹ jẹ́ ń dúró bí mo ṣe dúró ń gbà yẹn ó mọ̀ pé tí wọ́n bá fún mi màá dá padà torí pé ìka tó bá tọ́ sí mú ìfẹ́ tí mo kọ́ kọjá gbogbo yẹn àyìn dín gọ́ọ̀mẹ̀ntì ó sàn kí n má gbapò n tó wá ṣẹlẹ̀ ní o lórí ìtẹ́ ìbéèrè èmi ń ṣalájẹsẹ́ o ẹni bá ṣiṣẹ́ ó yẹ kó jẹun wọ́n ń tọ́jú mi o lè má tí tó tí mo deserve títí dà láàbọ̀ ọ̀sẹ̀ ní ọ̀gbẹ́ni Rauf Adésọjí Aderemi ó ń tọ́jú mi o kàmọ́sẹ̀ wàá sọ gómìnà Gbóyèga Oyètọ́lá. ẹni pé ọ̀rọ̀ dẹ́yìn sọ yìí a máa wò gẹ́gẹ́ bí òwe Yorùbá tẹnu bá jẹ ojú àtì. èmi kọ́ torí pa sòótọ́ torí pa iṣẹ́ tí mo ṣe ni wọ́n ń sọ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ káwọ́ ìlẹ́sàn tó lọ yìí ìlẹ́sàn gómìnà ni ẹ̀yin náà wà ń bẹ tí mi ò bá mẹ́nu kékeré wọn ò fẹ́ gbéjọba fún ọ̀gbẹ́ni Dr. Isaac Gbóyèga Oyètọ́lá fídíò ẹ̀ wá everything wá tí a máa fẹ́ wọ́n wà ní mọ́tò mi bẹ́ẹ̀ mo lè play ẹ̀ fún yín
gbogbo àgbáyé ló dẹ̀ mọ́ ṣé o mọ play role nínú ìjọba tó ń jẹ gan mo design commissioner mo dẹ̀ níwèé lọ́wọ́ but mi ò ní béèrè ntọ́lọ́mù bá fún yàn ní fún yàn. ẹ súnmọ́ ìjọba am I not living fine? ẹ súnmọ́ ìjọba nínú ìdúró mi ṣé mi ò live fine ni bí mo ṣe ń gbé ní lájọ mi dé lọ́sọ̀gbọ́n láti 1981 aṣọ kan bàtà kan ni àṣírí ayé lò ọ̀run sì ń fẹ́ ti wà ipò kọ́ ní gbogbo nǹkan èyí tẹ́ ẹ sì béèrè pé mi ò ṣe lọ́dọ̀ bá wọn yín du ọba ọlọ́run ní yan ọba bọ́lá bá dáa débẹ̀ àdébẹ̀ yẹ kí nìkan ò lè yẹ. ẹ súnmọ́ ìjọba ẹ̀ pẹ́kípẹ́kí ẹ súnmọ́ ìjọba Arẹ́gbẹ́ṣọlá ṣùgbọ́n èyí tí à ń gbọ́ bí àhesọ ọ̀rọ̀ bí òótọ́ olóyìnbó ní behind every rumour there is an iota of truth. Yes. Lẹ́yìn àhesọ àwọn kankan wà bẹ́ẹ̀ tí ó jẹ́ òótọ́ kéékèèké ṣé tòótọ́ nìjà wà bí ìkùnsínú olóṣèlú láàárín àwọn olórí méjèèjì. àwọn olórí wo. gómìnà àná àti gómìnà ìní. kí ló kọ gómìnà àná kí ni gómìnà òní. gómìnà Arẹ́gbẹ́ṣọlá àti gómìnà. mo fẹ́ káyọ̀ máa gbẹ́ni tẹ́ ń sọ ni ẹ béèrè ìbéèrè yín dáadáa màá fún yín lésì èmi parọ́ èmi Adésọjí Àyìndé Ọmọẹkùn ọmọ ọ̀nàgún lè là mọ balógbò. gómìnà àná Arẹ́gbẹ́ṣọlá kí ni kò sínú àwọn méjèèjì. ẹ ṣe mo dúpẹ́. torí atúnkà àgbọ̀ bí àhesọ náà ni pé ẹ̀yin gangan lẹ ń ṣe kò kárí àti parí ìjà. láàrin kò gẹ́gẹ́ ìparí ìjà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti ikú èkó Oyètọ́lá. mo rò pé bóyá ẹni láàrin mi. mo ti dárúkọ wọn lẹ́ẹ̀kan. ẹ ṣe àìsàn Ọlọ́run a sì gbà pé Ọlọ́run perfect ìbí tẹ́lẹ̀ bí èmi àwa ò kí ń parọ́ dẹ́n tèmi tó wá yàtọ̀ màá sọ àṣírí tọ́lọ́run fi fẹ́ràn mi fún yín sìn mi ì gbọ́dọ̀ parọ́ mi gbọ́dọ̀ ṣègbè bọ́rọ̀ bá ṣe rí ni kò ń ṣe sọ ìkùnsínú wà láàrin ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti gómìnà Wàsíù woman being sẹ́yìn àti ìyàwó yín ṣe gbọ́n mi sí omi òtó àwọn àtẹnumọ́ ní kinní náà ṣùgbọ́n kì í ṣe pé ìjà tó dénú o olórí burúkú obìnrin olórí burúkú ọkọ olórí burúkú ìyàwó òun ni wọ́n máa jọjà tálejò wọlé tí wọ́n tún á máa jà lọ wọn ò gbọ́dọ̀ jẹ́ kára ta mọ̀ kí ìkùnsínú wà and tí ò bá sí kùnsínú àmì tí ò sí ká disagree we agree to disagree we disagree to agree tí kò bá sí ìkùnsínú láàrin àwọn méjèèjì àgbọ́yé náà ò ní wà ṣe léyìí mo fẹ́ ṣe léyìí ilé àjọ wò ṣùgbọ́n nǹkan kan ni mo mọ̀ òun ló dé máa ń darí mi ẹni mo wá yes òtítọ́ ni mo lọ bá àbámi Akírun wọ́n ti lọ́gbọ́n ọdún lórí ìtẹ́wá ìkọ́ náà jẹ́ kẹ́mi wọ́n gùn ọba tó dáa ni alálùbáríkà ọba ni àwọn náà ń play role tí bàbá mi Ọ̀ràngún Ayẹni àná máa ń play láàrin àwọn lọ́ba àti láàrin àwọn olóṣèlú ń gbà yẹn. tí a bá yẹn ń darapọ̀ mọ́ wa ètò wa yìí òun ni a pè ní Lagbo òṣèlú àlejò wa ni ọmọọba Masilo tó jẹ́ ìkan pàtàkì nínú olóṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n darapọ̀ mọ́ wa láti wo ìṣèjọba àti òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun a máa sì gbà pé ṣùgbọ́n kò yá a gbà pé bíi méjì mẹ́ta. ẹgbẹ́ island yẹn fámìlì ní gbogbo ẹgbẹ́ APC ìdí sí APC ṣùgbọ́n ìjọba àwọn ọmọdé ìṣèjọba tẹ́wọ́ àwa tá ń bá wọn ṣe lọ́rùn tí mo bá dẹ̀ fojú fún nǹkan wo nǹkan tí mo gbọ́dọ̀ mi léèrè òótọ́ ni mo rí bàbá mi Àkàndé ọmọ kéékèèké kò rí sí i kó má dàbí ìjà Akíntọ́lá àtàwọ́ lọ́wọ́ ọ̀run ti yanjú ẹ wọ́n di wá ní bàbá yanjú ẹ nílà January 1 2020 ní bàbá yanjú ẹ so kò séyà burú kankan kò sí jà mọ́ ẹ rí gbogbo dandan ṣe iṣẹ́ ìwòsàn wọlé rí tí gómìnà wa ṣe ẹ lọ wálé kú ọ̀dọ̀ gbogbo ṣẹ́ tí ọ̀gá mi ọ̀gbẹ́ni Rauf Adésọjí fi gbélé ni ẹ ó gbọ́ ọ̀nà bábà ọ̀nà gbogbo ṣẹ́ tí wọ́n ń ṣe the only thing let me clear that one táwọn ilé yẹn lè sọ lèmọ́ràn tí sọ èmi á sọ ẹlòmíì lè wá sórí ètò kó má parọ́ mo wà níbi tí wọ́n ti ṣe interview fún gbogbo àwọn governors the only question tó fẹ́ gbé Dr. Isaac Boyega Oyetola ṣubú nínú bẹ̀
òun ni pé wọ́n ní gbogbo skul tẹ́ ẹ tún lọ pín yẹlẹyẹlẹ tẹ́ ẹ lọ ṣe nǹkan kan ọlọ́run dẹ̀ kọ́ ọmọ sí. Yes, we have different policies tí government máa make ẹ̀yin náà ní policy yín mi báyìí tẹ́ bá ní iye kan nìkan máa ṣe advertisement tẹ́ bá rí pé ó fẹ́ ga ju tàwọn tó kù lọ ẹ tún lè change policy yẹn náà wọ́n ní yes àwọn try policy tó bá da yes àwọn kan tí ò bá dẹ̀ da ó wà changeable náà ṣe reverse orúkọ àwọn schools padà. Èmi mú ọkọ lọ bá ọ̀gbẹ́ni ra pé ọmọ nǹkan ṣe lè máa lorú aṣọ kan náà ní gbogbo school mo tún lọ bá gómìnà wa sí ṣebí Fákúnlé school lẹ lọ the Fákúnlé grammar school àti Fẹ́olúwa grammar school wọ́n jọ pín boundary ni wọ́n jọ share boundary ni kákí ni àwọn ọmọ Fákúnlé ní àwọn ọmọ sẹ́ńtàsì ń lò blue and white ní Fákúnlé ń lò tẹ́ bá fa wàhálà ń bì kan tẹ́ bá ti rí uniform wọn ẹ̀ ti dá wọn mọ̀. St James grammar school àti St Mark's lọ́ṣogbo St James ń lo no St Mark's and Anglican St Anglican lo I think white and green St Mark's ń lo blue and white tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti identify ibi tó ọmọ ti wá but nígbà tí wàhálà tí yẹn ṣẹlẹ̀ the same uniform ní gbogbo ọmọ ẹ lè sọ ọmọ school kan tó wá fa wàhálà then àwọn old students bákan ọdún Fákúnlé wọ́n bínú wọn yarí wọ́n ti padà ní ìrùn bẹ̀ ní Fákúnlé ń sìn dó ọ̀gbẹ́ni padà kọ́ nǹkan tó ju n tó wà níbẹ̀ yẹn lọ òun ni wọ́n kọ́ sí roundabout ọ̀nà bàbá ọ̀nà láti mọ̀ lọ́sọ̀nà kẹrùn with all so policy ni nǹkan tá a lè sọ pé bóyá ó yàtọ̀ nínú nǹkan tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá gbé sílẹ̀ àti gómìnà wa Dr. Isaac Boygoitola. ẹ jẹ́ ká wo ẹgbẹ́ yín African People's Alliance kó wà láwọn ẹgbẹ́ tí wọ́n ní kí wọ́n kọ́kọ́ fagilé náà. Bẹ́ẹ̀ni. ẹ sì lọ ilé ẹjọ́. a ní lọ ilé ẹjọ́ nígbà tí máa sọ̀dí fún yín àwọn ò kí ń parọ́ ẹ máa gbọ́ nígbà tí Professor Jega tí wọ́n kọ́ di register ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan wà ń bẹ̀ wọ́n lọ court electoral act ló fi di register ẹgbẹ́ wọ́n lè lọ court wọ́n ní ká dáhùn padà pé it's more the constitution wọ́n á lọ sí senate àti rep federal house wọ́n á ní ká yìnbá ẹ̀bẹ̀ nínú constitution wọ́n dẹ̀ yìnbá ẹ̀bẹ̀ wọ́n lọ sí kóòtù jù báyìí lọ wọ́n ó fi lì èmi ò kí ń tanra mi. ẹgbẹ́ ò lè wá wà báyìí. ẹ ṣe mi ò tí ì sínú ẹgbẹ́ wọ́n di register ẹgbẹ́ mi wọ́n di register ẹgbẹ́ mi mo sì wà ń lé mi. ẹgbẹ́ ò lè ní okùn láti darapọ̀ mọ́. wọ́n ti ń fẹ́ gbẹ́ lọ mi láti Àbújá wọ́n ti ń ṣe gbogbo nǹkan kan Ọlọ́run ní yàn fún mi òun ni gbogbo ẹni tí mo bá dúró ti pé kó lọ bì kan pé kó òun ní òsì nǹkan ọ̀lẹ́ òní òsì torí pọ̀ òun ní darí wa àwọn tó wọ́n sì kò lé ayé lọ́wọ́ náà wọ́n tún ń tọ́jú wa náà bákan náà àjọmọ́ fún ọ. ẹnìkan wà ń bí tá a pè fún ìbéèrè tí fẹ́ béèrè yìí gangan fún wọ́n wà ń bí àwọn náà máa wọlé lẹ́yìn yín ṣùgbọ́n àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sínétọ̀ tó ń ṣojú ìlà oòrùn àbí ṣé ìlà oòrùn láwà ìlà oòrùn Ọ̀ṣun sínétọ̀ Francis Fadahun sí ọkàn ìpínlẹ̀ Ọ̀ṣun $20 million tí wọ́n fún wọn wọ́n pín wọ́n ná jẹ wọ́n ná ṣe báṣubàṣu láti fi ṣe àwọn ilé ìwòsàn kéréje wọ́n ní kí lẹ rí sọ sí gẹ́gẹ́ bí olóṣèlú ẹ̀ sáà sí lọ́dọ̀ gbá ẹ̀ sí lọ́dọ̀ àwo ẹ̀ wà láàrin méjì. wọ́n ṣe dáa ní tíya. ó yá kí lẹ rí sọ sí. gómìnà wa ìbá ṣe ń tọ̀sùn òfin ẹ̀dá ẹ̀ ń wojú wọn o àwọn gírámà lọ́pọ̀ ìtẹ̀mí nìyẹn o Ọlọ́run ní bọ̀yàn ẹbí rẹ̀ ń jẹ kún yàn lánàá ọ̀nà ọ̀bọ̀ tó ṣó ṣé ẹni ọ̀nà ti ń bọ̀ kó tó dàbà ṣé ká tó gbà sí òní ìkọlá ti mọ̀ra ní sí ẹ̀ máa ti sẹ́yìn ni bí sẹ́ bá tẹ̀ ẹ́ tó lọ bò mí ẹ̀ dúró pẹ̀lú Ọlọ́run àti tọ́nu Ọlọ́run sẹ́rí ẹ̀sẹ̀ pé mi mọ̀ kọ́ ẹ béèrè yẹn tí mo fi sọ let me tell you one thing adé owó ni mo dẹ́kẹ́ èmi ni mo kọ́ mo dẹ̀ tún wá kọ́ ìlú tí kò sí ìlú ẹ̀ Nàìjíríà mo tún wá kọ́ wọn níbẹ̀ wọn ò ní maternity tí wọ́n ní lébọ̀rù wọn ó kéré wọn ò níbi tọ́jú santinẹ́ntà mo lo owó ara mi 2 million mo fi kọ́ extra 2 rooms nǹkan tá a lè pè bí 2 room ní ibi tá a ti lè mọ santinẹ́ntà yẹn in fact nígbà tí ẹ ṣe
health tó ń lọ ṣe inspection débẹ̀ ó bẹ́ mi ní site sẹ́yìn gbọ́ nítorí bá ti máa sọ ó bá mi ní site wọ́n wá fi hàn sẹ́yìn fọ́tò máa ń wà mẹ́bọ̀ yìí bí nǹkan ṣe tẹ́lẹ̀ ó wá wò ó Alhaji Fatai secretary PSC subeb àtàwọn local government chairman wọ́n bẹ̀ wọ́n lọ wò ó the engineers interfere wọ́n láti kọ letter of recommendation fún mi pé mo lo part my own resources láti ṣe extension bẹ̀ mo dẹ̀ kọ́ labour room toilet and bath mo dẹ̀ tó wá kọ́ torí the main single ward ni wọ́n ń kọ́ ẹni tó ní sẹ́kọ̀ fi àtẹni tó bá ẹsẹ̀ bímọ sí mo tún wá kọ́ maternity ward lọ́tọ̀ èyí tán ń lò fún àwọn méjèèjì tẹ́lẹ̀ ẹni bá láìsàn ọlọ́run dání kọ́ fi kàn máa gbé bẹ̀ ẹni tó ẹsẹ̀ bí wọn tó ẹsẹ̀ ń tẹ ọ̀run bọ̀ kò yẹ ká tún lọ gbé kó àìsàn kàn máa lò mo dẹ̀ fi fáǹsì náà gbogbo ẹ̀ síbẹ̀ ó wà ní adé owó mo dẹ́ kẹ́kẹ́ off Toro road nífẹ̀ẹ́ orí atẹ́gùn mo ti ń sọ wọ́n ló kọ́ lóye gbogbo Nàìjíríà o owó tí wọ́n sọ pé wọ́n kó jẹ ni wọ́n fi ilẹ̀ o wọ́n wá ti ní ká lọ sí valuation tí mo ṣe yẹn èyí tó bá wá jẹ́ wọ́n máa ń tán gbélé tẹ́lẹ̀ mi ò ní mo béèrè lọ́wọ́ wọn o ntí màṣílò fi ń wọ Ọlọ́run nìyẹn. òun ìkájẹ náà ṣọkùn tẹ ní mínísítà kọmíní sínétọ̀ ń sọ yóò fowó lọ fẹnu lọlẹ̀ kó lọ wò ó káàkiri. òun ìkájẹ ó dàbí ká máa sọ̀rọ̀ lọ ṣùgbọ́n a lè sọ́tàn lẹ́ẹ̀kan máa padà wá sórí ètò yìí láì mọ iye ìgbà láà máa pè é. ní wákàtí kọ̀ọ̀kan ni ẹ̀rọ fún mi sọ Ọlọ́run dá wa. ẹ ní àǹfààní àti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ń bí èèyàn méjì péré làá gbà pé wọn á wàá fún yín nọ́mbà tẹ́ fi bá wọn gan sọ̀rọ̀ ló parí ètò ẹ pè wọ́n sórí 07061580198 070 bóyá káwọn àwọn èèyàn wa kán bá gbé sí ojú ìwòran lórí ẹ̀rọ móhùnmáwòrán wa fáwọn tó ń wà lórí ẹ̀rọ ayélujára ó ti máa dùn mí tán ó máa dùn mọ́ mínú táwọn èèyàn wa lókè òkun bá tiẹ̀ lè gbìyànjú àti pè 07061580198 òun lẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yìí 07061580198 ẹnìkan bẹ ní ojú òpó hello ẹ káàsán o kí lorúkọ yín mo lẹ ti ń pè wá. ó já 07061580198 èèyàn méjì péré lágbà láàyè ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ bá àlejò wa sọ̀rọ̀ torí tá àlejò wa bá ti wá sórí ètò báyìí ọ̀pọ̀lọpọ̀ pè ní máa kọlura wọn. hello ẹ káàsán o. mo mà kí ẹ káàsán ń bolẹ̀ tí ń pè wá kí lorúkọ yín. Alára ló ń sọ̀rọ̀ láti gáràjì ọlọ́dẹ. láti gáràjì ọlọ́dẹ lẹ́gbẹ̀ẹ́ Fẹ́tẹ̀dó. bẹ́ẹ̀ ni sà. mo mà kí ẹ káàsán. ẹ ra ta sí ètò. ìbéèrè yín ní ṣókí. ó lè dàbí nǹkan 07061580198 ẹnìkan ń bẹ lójú òpó ẹ̀ lóo. ẹ káàsán. mo mà kí ẹ káàsán kí lorúkọ yín mo lẹ ti ń pè wá. Wàhídì ló ń sọ̀rọ̀ láti ìlú Gbọ̀ngán. láti ìlú Gbọ̀ngán Wàhídì láti ìlú Gbọ̀ngán ìbéèrè yín ní ṣókí. ìbéèrè yín ní ṣókí. kí àlejò yín tẹ bí wọ́n gbé ètò. àwọn náà ń jẹ́. ẹ ṣé o. kò ní rẹ̀ fún. àṣẹ o. àṣẹ. ọkàn wọn kẹ balẹ̀ irú àwọn èèyàn tá a bọ́ lórí ètò nìyẹn. ẹ ṣé. gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá ti fún ní òtítọ́ ọ̀rọ̀ láti sọ wọn ò ní púpọ̀ òjijì o. àṣẹ bàbá wọn fi kú wá àpò àbí àwọn kẹgbà o. àṣẹ. a máa ní àtúnwá máa lọ fún wọn lórí ètò nígbà gbogbo láti lè máa pè wọ́n o. wọ́n á fún yín nọ́mbà mi. a sọ nọ́mbà àwọn fún yín ṣùgbọ́n àwọn kan ti dáhùn pẹ̀lú bàbá ẹ̀ wọ́n máa pè wọ́n lójoojúmọ́ ṣáá ni. a gba nọ́mbà wọn. wàá máa pè wọ́n lójoojúmọ́ ṣáá ni. ẹ bá mi kí àbá mi olúfi o. ẹ ṣé gan ni. a gbà pé kan sí ẹ wàá gba àwọn èèyàn nímọ̀ràn a wà máa lọ nítorí ó kù níbọn ro ẹ tún padà wá. hello. mo mà kí ẹ káàsán o kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. My name is Fẹ́mi from Mọdákẹ́kẹ́. láti Mọdákẹ́kẹ́. bẹ́ẹ̀ ni gbogbo tán sọ bó ti rí gẹ́lẹ́gẹ́lẹ́ náà ti sọ́hun. ọpẹ́ ni fọ́lọ́hun.
mọ̀tàlẹ́tì tí wọ́n kọ́ yẹ èmi náà mo máa ń débẹ̀ dáadáa tó wà lọ́nà tòrò. ìyàwó yín bímọ bẹ́ẹ̀. ní wọn a ṣe fẹ́ sí ni. mo máa ń débẹ̀ èmi nígbà máa ń débẹ̀ mo máa ń bẹ̀rẹ̀ mo máa ń rí. ẹ tí ì sí tẹ́lẹ̀. gómìnà ló lọ sí. ẹ ṣe gan ni. bó ṣe rí gan ni ẹ ṣe wọn lọ́wọ́ dùn sí wọn wọn lọ́wọ́ dàpọ̀ mọ́ wọn o. ẹ ṣe. ọ̀dà àtà yẹn. ẹ gbà àwọn èèyàn mọ̀ràn ní ṣókí ká sọ nọ́mbà yín kẹ́ ẹ máa lọ torí tá a bá ní ká máa dálẹ̀ aago 12 àkó mi lónìí. wọ́n ní bíbí eré ò ṣe fowó rà. bẹ́ẹ̀ni. ìbí tèmi lèmi ń wúlò yìí o ambassador tẹ ní bí mo ṣe wà ń bì èmi mo sojú ilé ọba lógbò ńlú làwọn ọ̀ràngún níbi tí mo wà mo tún sojú ọ̀ràngún pàápàá n bá ṣe eré ẹ máa sọ bá a ti tún ṣe eré ẹ máa sọ kódà mo sojú bàbá mi bí sàkàndé mo ṣe wà ń bì ẹ jẹ́ ká lo ìbí wa ẹni tó bá lo ìbí ẹ̀ kò ní yan ọmọ nìkejì jẹ ẹni tó bá níbi tó dáa kò ní parọ́ ẹni tó bá níbi tó dáa bọ́kàn tiẹ̀ jẹ́ pé nǹkan yìí ò fẹ́ fọ́ èèyàn kò ṣàǹfààní fún kò ní gbè fún yàn gbà wọn sọ òótọ́ bá ṣe yẹ kó rí àti bó ti rí ká máa múrọ́ bàbá mi Dr. Olú Àlàyé àná wọ́n gbé wọn lọ sí rave olóòjẹ́ kí bàbá yẹn gùn dáwà ni wọ́n ní àwọn PDP ń jà wọ́n ní ọ̀gbẹ́ni Oyètọ́lá ohun tó ń ṣe ní ìsìnkú àwọn fẹ́ fi campaign against ẹ̀ ó ń ṣe yìí tí ó ń dọ̀nà ó ń ṣe wọ́n ń ṣe náà ń ṣe gbogbo ẹ̀ kílà fẹ́ fi campaign against ẹ̀ lóòótọ́ kì í ṣẹgbẹ́ wọn ṣùgbọ́n wọn kò ń ṣe dáadáa bàbá ọlọ́jọ́ yẹ yín o ẹ̀mí yín ó gùn sà so fún díẹ̀ yìí ẹ jẹ́ akọ́gbọ́n lára ewé ọ̀pọ̀tọ́ ẹ jẹ́ akọ́gbọ́n pẹ̀lú tí bàbá Dr. Olú Àlàbí ní Dr. Olú Àìná bàbá ìnáwó òṣìṣẹ́ olóṣèlú Olú Àlàbí former commissioner wọ́n ti senator ní central ní ayé SDP ẹ jẹ́ akọ́gbọ́n lára wọn tá a bá ní kọ́gbọ́n lára wọn ilé ayé ò ṣe gbé o. orí Freedom Television láwà channel 34 UHF bí tẹ́ bá ti ń wò wá lórí ẹ̀rọ alátagbà àgbáyé ìyẹn ẹ̀rọ ayélujára àbí tẹ́ ń gbọ́ wá lórí unique 103.1 FM nílùú Iléṣà àbí tí. ẹjọ ní àfikún sà àṣẹ ìdìbò ipac ni wọ ẹgbẹ́ òṣèlú lọ́jọ́ Friday wọ ẹgbẹ́ òṣèlú lónìí mo rọ gbọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lọ́sùn àìsàn jàgídíjàgan family ni wa àwọn tó wọlé kọ́kọ́ àwọn tí ò wọlé mọ́ra àwọn tí ò wọlé náà káwọn náà fọwọ́ ọ̀fẹ́ bọ́n fọwọ́ ti síkwẹ́ǹsì ni èmi ti ṣe tèmi mo ti lọ ẹlòmí náà padà ṣe àbí. ẹ lè pe alàgbà Masilo sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ìyẹn ọmọọba Adeleke Masilo 08033617116 máa pè lẹ́ẹ̀mejì sí 08033617116 08033617116. bàbá ẹ ṣe gan nípa pè yẹn wá a tún pè yín ẹ sì tún wá láìmọ̀ ìgbà ó ti pẹ́ ẹ ti pè mí mọ́. a tún ti bẹ̀rẹ̀ sí ní pè yín báyìí a tún ti bẹ̀rẹ̀ sí ní pè yín báyìí ètò tuntun lè tó yìí ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ rèé ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ sì di ẹ̀ ṣùgbọ́n fún díkan àbí kejì ẹ̀ lè wá ẹ̀ tún wá lágbọ̀rọ̀ lọ. a dànù dúró fún ìṣẹ́jú díẹ̀ àlejò kan ń bọ̀ tí yóò tún wọlé a tún nọ́rọ̀ tá a tún fẹ́ sọ à ń bọ̀.